tó Elédùmarè ọba ògóògó ọpẹ́ ni fún ọ ọba tó nìkápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣe ohun gbogbo ọba jíkọjọ kúdà ọba àjíkí ọba àjígí ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọdẹyìn afúnimọṣẹrẹgùn ọba alógúnlọlá ní ìlẹyẹ ọba tí gbára àdúgbò abọkọkọ tí fi yọmọ ẹnu ọ̀fìn ìbà lọ́wọ́ rẹ̀. moríbà dàgbòrò ẹbọra lágbó ẹgẹ ọ̀sádì méjì àbàwọn gẹdẹgbẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbóǹgídí agbénúfọ̀n bí èèyàn moríbà ríbá moríbà ìyá mi ẹ̀ la ọ̀rọ̀ gbénu lédì tí fọ̀hún hùrùhùrù ìbà àwọn ajẹrun òró àjẹdò èèyàn mọ́bì àtòrò òró jẹ̀fọ́ galanta ajẹrun òró ìbà yín o ẹjọ́ ojú mi ṣe ilẹ̀ ọ̀gọ́rẹ́ ó dọwọ́ rẹ láàlú ògiri òkú ó dọwọ́ rẹ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. àwọn bàbá mi níbi tán ti bí mi lọ́mọ wọn a máa lu ìlù kan tọrọ mọ onílù ní mi wọn ní sáàmọ sòtítọ́ òtítọ́ ọnú jà jogun lọ sáàmọ sòtítọ́ ìlú náà wọn fi lù ú. sáàmọ sòtítọ́ òtítọ́ ọnú jà jogun lọ sáàmọ sòtítọ́ òtítọ́ ọnú jà jogun lọ o òtítọ́ ọnú ó jà jogun lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ò fẹ́ òdodo ọ̀rọ̀ àfi ká máa fi gbá kan bọ̀ kan nú ó ní ó jẹ́ kílẹ̀ Yorùbá ogun látọ̀tọ̀ tó ti pẹ́ èmi ò sì ní bá wọn dọwọ́ borọ́ lórí ìkànnì tí mo wà yìí àfi kí n sòdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nírọ̀lẹ́ yìí tó burú jáì tá a rò pé gbétirégbé ṣùgbọ́n jẹ́ ìyàlẹ́nu fún wa pé Aláàfin tó padà wá fìkà lẹ Ọọ̀ni nímú wípé Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti joyè láti fi yan joyè nílẹ̀ Yorùbá nílẹ̀ Òtù Òjire. èmi mà pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin bàbá wa onílẹ̀ gbèsì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọgọ́rùn èèyàn ni ó gbàgbọ́ pé èmi gan tí mo dún yìí ẹ̀yin onírìṣà ní gbèsì. bẹ́ẹ̀ ni èyí tí bàbá fi jọmọ lọ kì í ṣe kèrémì èyí tí bàbá fi ju ọmọ lọ yìí ṣe kèrémì ṣùgbọ́n àwọn bàbá wa kan láíláí wọn a máa pa àṣà mọ̀ kan wọn ní ikú tí ń pojúgbà ẹni òwe ńlá ní ń pa á fún ni ó tún wá lọ́rọ̀ kan tó máa ń sọ wọn ní kéèyàn ó ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ torí ilẹ̀ a máa yọ̀yàn wọn a tún máa wí wọn ò ní bínibíní a máa bíní bèrèbèrè ó sì máa bèrè téèyàn bá ṣe dáadáa bínibíní ó bíní bèrèbèrè ó bèrè téèyàn bá ṣiṣẹ́ kan kó kù bínibíní ó bíní bèrèbèrè ó sì bèrè. adífá fún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá bàbá wa ní ìrìnàjò tí ń bẹ lọ́wọ́ yín tóbi
ṣùgbọ́n ẹ fòdodo lò ó pẹ̀lú àwọn ọmọ Yorùbá. Ó wà lára tí ń fa wàhálà tẹ́ ń rí lójoojúmọ́. Kékeré lélẹ̀ tẹ́ rí yìí pẹ̀lú Aláàfin tí ń challenge yín ní gbogbo ìgbà. Táláàfin bá jẹ lọ lórí tí ń ṣẹlẹ̀ yìí, eléyìí tó burú jù báyìí ló ń bọ̀ wá ṣẹlẹ̀, tí ó le, tí ó sì fẹ́ la ẹ̀mí lọ. Tí gbogbo bá kó àpòbóde tá a kọ́fà bóde nítorí tètè pa afẹ́ jà. Ǹjẹ́ ìjà ìtọ́ là ń jà bí? Ẹ̀jẹ̀ abira wa. Ǹjẹ́ ìjà ìtọ́ ni? Ìdí tí ò fi jẹ́ ìjà ìtọ́ òun ni wípé àwọn ọmọ ìyá yín ń kébò sí. Àwọn ọmọ tí a fi yín ṣe bàbá à ń kébò sí látọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ́ ti wà lórí oyè. Ẹ̀dẹ̀ fi ilẹ̀ Yorùbá gún lágídì. Mo mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ yóò yọrí sí rèé. Torí ẹ̀ ni mo ṣe ń pa lówe fáwọn èèyàn gbà yẹn pé ìwọ̀nba ní ẹja mọ́ o. Ìwọ̀nba ní ẹja mọ́. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá a bá rọ́ba tí ó dúró tilẹ̀ Yorùbá òun ni ẹja gbárùkù tì. Ká má bàa máa fojú olóore gúngi. Ká má bàa máa fojú olóore gúngi. Ǹjẹ́ ta lọ́ba náà tí Yorùbá gbọ́dọ̀ dúró tì? Ọba tí bá ń dúró tilẹ̀ Yorùbá ni. Ọba tí ò bá fẹ́ kó dúró ti ìran rẹ̀ òun ni ọba tá a dúró tì nù ìjà tí mẹ́lẹ̀ yìí. Torí tá a bá kọ̀, tá a bá sòdodo, ipò ẹrú là á máa wà lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ́ ń wò yìí ni wọ́n ń pọ̀n nǹkan lá lórí ìtanisóko ẹrú tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní fọkànbalẹ̀ wípé ibi táwọn bá dájọ́ sí làwọn ó ti kó lórí ilẹ̀ Yorùbá tí wọn ò rí tìran Yorùbá rò. Ọ̀nìrìṣà ẹ bóde tẹ̀yìn bá rí tilẹ̀ Yorùbá rò rí. Kò sí binibini ó bini, bèrèbèrè ó sì bèrè. Kò sẹ́ni tó lè jáde tí ó sòdodo ọ̀rọ̀, ṣùgbọ́n mi ó sọ ẹnìkan ìwí bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀. Èmi ṣe tá àti sòdodo ọ̀rọ̀ ń tèmi. Tó bá jẹ́ pé lódodo ní tí mo gbé dání yìí nítorí kí ìran ìyá má bàa jẹ ìran Yorùbá ni èmi ò bóde. Tẹ́yìn bá kọ̀ tẹ́ ẹ ródodo ọ̀rọ̀ ńlẹ̀ tẹ́ ẹ sọ, tá a bá wá sí torí pé yín lọ́ba ńlá ńlẹ̀ Yorùbá a fẹ́ dúró tì yín, ọ̀hún ni gbogbo wa ń jẹ. Ọ̀hún la ń jẹ. Nítorí pé ibi táwa náà ti dúró dè tá a ti nídìí yín ẹ̀yin ò dúró tì wá ń bẹ̀. Ẹ látàn lóòdì ni. Ẹ lè fọ́n gbalẹ̀. Tẹ́nìkan bá bóde tí bá ń jà nítorí Ọ̀ọ̀ni, ìkàn ń jà sápò ara rẹ̀ ni. Ń jà sápò ara rẹ̀. Mo ti sọ láìmọye ìgbà tí n bá ní àwọn ọba ilẹ̀ Yorùbá ò sí dédé. Olórí ọba ni ń bá wí. Mi ò bẹ́ lòmíì wí. Mo sọ lónìí. Ìṣiṣẹ́ àti kọ́rọ̀ mi jẹ. Mi ò ṣetán láti kó jẹ. Gbogbo ẹ̀dá tí ẹ bá ti tijú yín ẹ má tijú rẹ̀. Níbi tó dédú ńlẹ̀ Yorùbá lónìí, ṣàkátà pàrà làásìtọ́ ni. Kùdìẹ̀kùdìẹ̀ là á dẹ́tẹ̀. Títọ́ bá yí láyé jù yóò di takú wápá. Bàbá Ọọ̀ni ẹ ṣe dáadáa sí ìran Yorùbá. Ààrí ipa tẹ́ kó lórí ìran ilẹ̀ Yorùbá. Wọ́n lọ́jọ́ sáré títí ọjọ́ ò bọ́jọ́. Oṣù rìn títí oṣù kóṣù lọ́nà. Ọmọ kékeré wá pàtẹ tí orí ò lè kárùn. Adífá fún igba ẹyẹ oko. Wọ́n láwọn ó sìkìtì, wọ́n láwọn ó padì. Ṣé bí ìtọ̀ ní ọ̀fífẹ́ wá ní? Ṣé bí ìtọ̀ níní? Ṣé bí ìtọ̀ níní? Ẹyẹ ńlá abẹnú gbàkọ̀. Ìbẹ̀rù bojo ò ní jẹ́ wọ́n roko àgbọn ìdí àgbọn kúnná.
ẹyẹ ńlá abẹnú gbàkó ìbẹ̀rùbojo ò lè jẹ́ wọn roko àgbọn ìdí àgbọn kún náà adífáfọ́ Ọ̀ọ̀ni òrìṣà ǹjẹ́ babalaba bẹ́ẹ̀ nìkan ó lè sọ pé kubitọ́ ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ gbà nílẹ̀ Yorùbá tí Ọ̀ọ̀ni wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù láti sòdodo láti kó àwọn ọmọ ilẹ̀ Yorùbá kò lóko ẹrú ẹ̀dáka ìdí àìsòdodo yín ní jẹ́ kí gbogbo ẹgbẹ́ gbọ́n tí ń lọ yín yóò máa lọ yín bàbá lódodo mo sì fìlà forí adé orí ìtẹ́tẹ́ ìjòkólé mo sì fìlà fún sòdodo àìsòdodo àwọn alálẹ̀ ó máa fojú yín rí òdodo lẹ́gbọ́lẹ́ ẹ bá àbọ̀gba rúmọlẹ̀ kẹ́ ẹ bọ 21 rúmọlẹ̀ kẹ́ ẹ bọ 1,400 rúmọlẹ̀ tẹ́ ẹ bá kọ̀ láti ṣe dáadáa sí ìran Yorùbá gbogbo ẹ̀gbin ni ó máa lọ yín lórí ipò tẹ́ wà kì í ṣe pé ẹ ṣe dáadáa o táwọn èèyàn bá kọ̀ tí mo bá sòdodo ọ̀rọ̀ fún yín mi ó sọ gbogbo tí ó bá gbà láàfin fún ẹ ṣe dáadáa bàbá àwa tá à ń jà nítorí yín à ń jà nítorí irọ́ ni ẹ ṣe dáadáa sí wa ṣe bá wà rí mo ṣe fídíò kan láàárọ̀ odidi ìlú kan ní Kwara wọ́n fẹ́ parẹ́ sọ́ọ̀ni jáde kó sọ̀rọ̀ ẹ sì lọ́ba ilẹ̀ Yorùbá ni ẹ lóun lórí ilẹ̀ Yorùbá kọ́ ni ó jáde kó sọ̀rọ̀ mo sọ kíní kan fún yín níbi tí agbára dé lọ́wọ́ yín tẹ́ ẹ bá pe Tinubu wọn ò bí pàrí Tinubu re kó yí òun yín padà tí ò bá bẹ̀rù yín níta gbangba lójú torí tiwa yóò bẹ̀rù yín nínú kọ̀rọ̀ yàrá ó wá lè ṣe tiwa ó lè ṣe títí tán o kéèyàn àti ẹ̀kájọ́ máa fà á lára yín ṣùgbọ́n yóò bẹ̀rù àwa tá a dúró yìí pé ilẹ̀ Yorùbá ní fọhùn lọ́wọ́ ṣùgbọ́n Ọ̀ọ̀ni dákẹ́ kí aburú ó máa ré kí ibi ó máa ré lubi fúnra Yorùbá ẹ wá aburú ò ní máa ṣẹ̀yìn náà gbogbo àrífín tẹ́ ẹ rí ẹ rí jù bẹ́ẹ̀ lọ ọba àmì tó ń bọ̀ ṣé bólúwo ti fi gbá géèmù lọ Aláàfin ní fi gbá géèmù lọ́wọ́ ọba àmì tó ń bọ̀ nítorí àìṣedéédé yín a pè yín lórí ọba gbogbo ọmọ ìlú ìpátá ló gbà fún yín pẹ̀yìn lórí ọba ìlú yìí ṣùgbọ́n sẹ́yìn dúró bí olórí ọba Sọ́ọ̀nì dúró bí olórí ọba ibi táwọn èèyàn ti sòdodo nu Ọ̀ọ̀ni tẹ́yìn ń pè lórí ọba ìjó dúró bí olórí ọba ṣó dúró bí olórí ilẹ̀ pọ́ùn ló nílẹ̀ Yorùbá ṣó dúró wọ́n pọ́n ọba méjì lẹ́kìtì bí ọdún méjì sẹ́yìn ìjọ Ọ̀ọ̀ni jà nítorí rẹ̀ ṣó faraya ṣebí pati Davido láti máa rí ṣebí pati àwọn ọmọge láti ń rí tí wọ́n pèsè pati táwọn ọmọ yíbo máa fọwọ́ bà lọ́wọ́ tí wọ́n sáyé ó disrespect ẹ̀ sẹ́nitá ń pọ́n lérè ẹ̀wọ̀n á sọ pé ká máa jà nítorí Ọ̀ọ̀ni àwọn èèyàn wá ń pè mí Aláàfin tó ti gbé tuntun dé o kí ló kẹ̀mí pẹ̀lú Aláàfin amọ̀pá Aláàfin Fúlàní ni ìmọ̀ iṣẹ́ Fúlàní ní jẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ẹni tá sì torí rẹ̀ jàgán ǹjẹ́ ṣe tiwa ẹ jẹ́ sòdodo láàrin ara wa ọ̀rọ̀ délẹ̀ ilẹ̀ Yorùbá ti wà nù ilẹ̀ ìlò nínú páyé kéke nínú àìrójú àìráyè eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ́n bí ọmọ èèyàn aboyún ò bìtìbìtì rẹ àgàn lè tọ́ wà lábòsùn nílẹ̀ Yorùbá àbáwọn tí wọ́n ń pa ní Kwara lójoojúmọ́ yìí ṣé kìí ṣe ìran wa ni ìlú tí wọ́n ń parẹ́ nílẹ̀ Kwara ṣé kìí ṣe lábẹ́ Ifẹ̀ ní gbogbo wọn wà ní tí gbogbo wọn bá sọ àmọ́ sọ pé Ilé Ifẹ̀ ní gbogbo wa ti wá Ilé Ifẹ̀ gbogbo wa ti wá àbí Ifẹ̀ ó sọ pé kìí ṣe àwọn làwọn bí Ọ̀rànmíyàn tó bí baba Aláàfin ṣùgbọ́n ìjọ Ọ̀ọ̀ni wá dúró bí baba fún gbogbo wa níjọ́ kìíní àná tí mò ń sọ gbogbo yìí kò sẹ́ni tó gbọ́ mi mò ń sọ pé tọba Ghandi bá lè dúró pẹ̀lú action tí bàbá yìí ní fúnlẹ̀ Yorùbá ẹja àgbà fún pò ń lọ́ba tó kàn lẹ̀ Yorùbá tí ó dúró tìran Yorùbá ṣùgbọ́n ọba Ghandi ò níkápá láti dúró Ọ̀ọ̀ni náà ni gbogbo wa ń dúró dè Ọ̀ọ̀ni ló jẹ́ kí ilẹ̀ Yorùbá dákẹ́ fẹ́mi lónìí láti máa gba gbogbo ẹ̀gbin tá à ń gbà Ọ̀ọ̀ni ni
àwa gba ẹ̀gbin nítorí títí yín títí dìwò yìí ẹ̀gbin wá ń lọ ẹ̀yin gan lójú àwa tá a jọ ọmọ yín àwọn èèyàn wá ń retí ká máa jà fún yín kò sẹ́ni tó jà fún yín lélẹ́yìí ẹni bá jà fún yín nílẹ̀ Yorùbá ọmọ àlè ni ẹni bá jà ìjà tí mẹ́lẹ̀ yìí nítorí Ọọ̀ni ọmọ àlè ilẹ̀ Yorùbá ni torí Ṣọ̀ní jà fúnlẹ̀ Yorùbá ẹ sọ bí tọ́ni ti jà fúnlẹ̀ Yorùbá Ọọ̀ni ò dúró bí bàbá fẹ́ níbọ̀dì èmi ò rí Ọọ̀ni bí bàbá ilẹ̀ Yorùbá èmi tẹ́mi dùn yóò rí ẹ sọ pátọ́ ni kó ní tó ti dórí oyè ọba méjì tán palékìtì ẹ sọ pátó kó ìlú tó ti fẹ́ parẹ́ tán nílẹ̀ gómìnà ẹ sọ pátọ́ ní ti kó àbí kì í sóun lónìí kápá lórí ilẹ̀ gómìnà ni àbáṣepọ̀ àwọn ilẹ̀ gómìnà yìí sára Yorùbá ẹ sọ pátọ́ ní kó ẹ sọ pátọ́ ní kó ìní tálàfin ṣe dá o mi ò sọ pé nǹkan tálàfin ṣe dá àti mọ̀pá láàfin ìránṣẹ́ Fúlàní ní gbogbo wa la mọ̀ ṣùgbọ́n Ṣọ̀ní dúró fúnra Yorùbá ilẹ̀ Yorùbá lógún ń jà lọ́wọ́ mo sọ fún yín pé ọ̀wọ́n nìyàn ń jẹ ilẹ̀ Yorùbá lógún ọ̀wọ́n nìyàn ta ni mo pè lọ́wọ́n nìyàn Ọọ̀ni ni Ọọ̀ni lọ́wọ́n nìyàn àti Tinubu àwọn méjèèjì ọ̀wọ́n nìyàn ni wọ́n pààrọ̀ yín ẹ wá ń dóde wá káwọ́ wá máa dìbò fún yín ní 2027 ẹni bá dìbò nílẹ̀ Yorùbá ọmọ àlè ni ní 2027 fún Tinubu àtọ̀ni àti Tinubu wọ́n yìí ṣe right person fúnlẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí wọ́n ti fẹ́ pa odidi ìlú run wọ́n ti parun ní ìlú mẹ́wàá máa ṣí ilẹ̀ tẹ́wọ́ lẹ́ni gbọ́gbó lóhùn tí ń ṣẹlẹ̀ wọ́n ti pa odidi ìlú run nílẹ̀ Kwara wọ́n pa wọ́n run nítorí 2027 nítorí Fúlàní ń wọ ìlú ní Kwara wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn odidi ìlú wọ́n ti pa lóbi 4-5 wọ́n ti parẹ́ a ní IG ò jà fún wa a ní olórí àmì ò jà fún wa a ní kọ́sọ̀rọ̀ bíbọ̀ sí ń wọlé àmọ́ tó fẹ́ ń pa àwọn èèyàn wa a ní sitting president àtúwá ní Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin dé lẹ́yìn ijó ní àmọ̀ pé ìránṣẹ́ Fúlàní ni ìwọ̀n Áfíríkà lé Ọọ̀ni ní mú gbogbo gbà ẹ̀wá ni a máa jà èmi ọlọ́mọdé jàjà dẹ̀dẹ̀rìn mọ́ ìjà dẹ̀dẹ̀rìn ọlọ́mọdé báyàn jà mọ́ àìlódodo ní máa mú yàn jarújà tí tó wà lẹ́yìn àìlóòótọ́ ẹni bá lóòótọ́ yóò mọ̀ pé ẹ jẹ́ ká dá asaran fásaran ká fi asaran hàn asaran ní túbẹ̀lẹ̀ Ṣọ̀ní gan dúró fúnra Yorùbá Ṣọ̀ní dúró mo sọ̀rọ̀ kan lójú àwọn èèyàn mi kan wọ́n ní òkè tá a ṣe tán lọ lọ́dún yìí wọ́n dífá fúnlẹ̀ Yorùbá ifá wo wọ́n dá fúnlẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá ò rojú dòní ifá wo náà dá àbífá Ilé-Ifẹ̀ àbífá náà àfihàn Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ń dá tẹ̀ ń pè fún alẹ́ Yorùbá tẹ́yìn Yorùbá dáfá alẹ́ Yorùbá gbogbo wa tá a dó ìlà àmọ̀ sí a sì mọ tí wọ́n fi rúbọ ẹni ká mọ̀ forí tí yóò da wọ́n sì fẹ́ pa odidi àwọn ọmọ ìyá wa tán lókè ọdẹ lé mọ́júmọ́ òní wọ́n sì àwọn èèyàn sì kókó nínú ìlú láti bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́rin sísìn wọ́n sì sọ ìlú tí wọ́n sọ dahoro wọ́n sì bí hàn wá federal government ò dẹ̀ ṣe kẹ́kẹ́ ta ni jẹ́ federal government ṣé kìí ṣe Yorùbá ní lásìkò tá a wà yìí who is the federal government Yorùbá ta ló lórí ọba ńlẹ̀ Yorùbá lónìí Ọọ̀ni of Ifẹ̀ òun dà lórí wàhálà tó wà ńlẹ̀ yìí ṣe é rí ṣe gbọ́n rẹ̀ ipa wo ló kó ipa wo lọ́ni ti kó nínú ilẹ̀ Yorùbá tí ń dàrú lójoojúmọ́ ipa wo lọ́ni kó ẹ jẹ́ aṣòdodo fúnra wa ẹ má jẹ́ parọ́ tara wa jẹ ipa wo lọ́ni kó ipa wo ló ti sá àṣẹ tí wọ́n Fúlàní bá mú Ọọ̀ni gan mọ́lẹ̀ nísìn ṣáà ní máa wòran ká máa wò wọ́n ran ibi tó jáde níbi tí gbogbo ẹ̀ dé dúró
wọ́n mú ọba méjì lẹ́kìtì wọ́n mú kan lóńdó láti over 2 years àròmí àríyẹ̀ fún Ọọ̀ni ò jáde kó ti tó rẹ̀ faraya Ọọ̀ni ò jáde kó ṣètùtù kó bínú kó faraya kí federal government ó máa bẹ̀ kí àwọn aláwùsá ó máa bẹ̀ káwọn Fúlàní ó máa bẹ̀ pé kó má bínú ẹ wá ní káwọn ọmọ ọjà fún ta ni ọlọ́mọdé ìjàjà tí ò lọ́gbọ́n nínú mọ́ ìjà rádaràdán gbogbo ìjà tí máa sọ ní dòpònú ọlọ́mọdé ń báyàn járú rẹ̀ mọ́ láyé tí ń fi kú sọ́ọ̀nì wà fúnlẹ̀ Yorùbá ni Ọọ̀ni ò sí fúnra Yorùbá fún ara rẹ̀ nìkan àtàwọn ẹbí rẹ̀ iṣẹ́ tí Tinubu wá ṣe lọ ní wá ṣe ẹ fi wọ́n lẹ̀ sójú ayé wọn ẹjọ́ mọ òwárán latest update tí máa fún yín lórí ọ̀rọ̀ Kwara bí tán bá délé ní inú gbogbo yóò bàjẹ́ kí wọ́n wo voice note tí mo gbà lẹ́nìí lórí ọ̀rọ̀ Òkè Ọdẹ wọ́n bá mi sọ̀rọ̀ Ọọ̀ni pé kí ni sọ́ọ̀nì rí tiwa rò ní pé à ń bẹ́mi tó ti sùn lọ́wọ́ báyìí tí ń ka mọ́bìnrin ẹ̀yìn ń sákiri àsùn àwọn obìnrin Yorùbá ṣe dá ẹni tàpẹ́ lórí Yorùbá sì ń sùn ń gbádùn ẹni bá bọ́ta tí bá ń dá Ọwọ́ Adé tí bá ń dá lẹ́kun pé kó má ṣe wàhálà mọ́ ẹni tí amọ̀kùn mẹ́kọ̀ọ́ ni òdodo ọ̀lẹ́gbẹ́ lọ́nà lẹ́yìn amọ̀kùn mẹ́kọ̀ọ́ kí láàbọ̀ tàná tá a ṣe kí láàbọ̀ tàná tá a ṣe kí láàbọ̀ rẹ̀ gbogbo wa la mọ̀ pé ìránṣẹ́ Fúlàní lọ́wọ́ Adé gbogbo wa pátá la mọ̀ ọmọ òsì ní bá pèlè ìyá rẹ̀ kó ṣaṣọró bàbá wọn náà ti ṣe nu mo ti sọ láì mọye gbà ṣùgbọ́n láti wá máa jà sí sáìdì Ọọ̀ni èmi ò ní jà sí sáìdì Ọọ̀ni tèmi èmi ọkùnrin ogun ẹ̀ṣọ́ kò yọ ọmọ agbọ̀nyàn èèyàn ní jà sí sáìdì Ọọ̀ni n tó mú àwọn ará Ògbómọ̀ṣọ́ fìtàn balẹ̀ nìyẹn lóde Ògbómọ̀ṣọ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo ṣe fídíò rẹ̀ wá ká máa ṣèyàn wọ́n ní àwọn ti ṣíyan bá wọn lóde Ọ̀yọ́ àwọn ò tún ṣe wọ́n mọ́ Ọ̀yọ́ tòní táwọn tó wà nílẹ̀ àwọn làwọn fi lọ́lẹ̀ kì í ṣàwọn làwọn mọ̀ tún ṣe wọ́n bó ṣe yẹ kó rí nílẹ̀ Yorùbá nù wọ́n ní òòṣà tá a bá ṣe tí ò bá gbé ni wọ́n la máa parọ́ òòṣà bẹ́ẹ̀ tì ní ẹ̀tún wọn gbé ọ̀rọ̀ akámọ́lálẹ̀ pé Ọwọ́ Adé ó bú Ọọ̀ni kò tí ì fi gígùn Ọọ̀ni lójú kí ló kàn mí pẹ̀lú Ọọ̀ni sọ́ni tí ò rí tàn bàbá tèmi rò níwọ̀n àmọ́ rí tiẹ̀ rò mi ò lè rí tiẹ̀ rò Ọọ̀ni tí ọ̀rọ̀ ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ó kàn lèmi àmọ́ rí tiẹ̀ rò Ọọ̀ni tó jẹ́ pé wọ́n pa odidi ọba méjì lẹ́kìtì wọ́n pa kan lóńdó kò sí kankan tó tàtọ̀dọ̀ rẹ̀ jáde àṣọ lórí ọba ilẹ̀ Yorùbá ṣé ẹ gbọ́ ha lẹ́nu ẹ̀ sọba tẹ́wàá máa ti torí ẹ̀ tẹ́ máa kọ́ sí fracas ní ẹ lọ́nláì ẹ̀ ń tanra yín ni o ẹni bá jáde lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí amọ̀kùn mẹ́kọ̀ọ́ gbáà ni amọ̀kùn mẹ́kọ̀ọ́ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu mi lénìí òdodo ọ̀rọ̀ kò ní sọ pé ká mọ́ sọ̀hún èmi ti sọ òdodo tèmi ìyẹn sì ní kó jẹ ọtún tó sọ òtítọ́ ọnú ó dàjọ ogun lọ ẹ gbìyànjú kẹ sọ́wọ́ kẹ wá wò bóyá yóò yí ìdí ṣé Tinubu ní ṣe títí yín ni Ọwọ́ Adé gan ò ṣe títí yín Ọọ̀ni ìrìṣà ò ṣe títí yín kí wọ́n lè dààmú ara yín lé wọn lórí à ń pariwo àwọn ará Kwara jáde wọ́n sunkún ẹwọ́ ọjọ́ tó bá Àjàjà ti jáde tó bá ìtẹ́ pariwo pé wọ́n run ẹ̀mí àwọn èèyàn lọ́dọ̀ àwọn lẹ́nìí wọn ò run ẹ̀mí mọ́ wọ́n ń palẹ̀ ìlú mọ́ ni ìlú ń parẹ́ kí yóò mọ́ dìdì ló kó parẹ́ níbi tí ẹ ṣe ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn yóò kan Ọ̀fà ẹ̀yẹ Ọlọ́fà bẹ́ẹ̀ ṣe jòkó tẹ́ dẹ́kun tẹ́tẹ́rẹ́ tẹ́ ń múra ń bọ̀ wá báyìí ọ̀dọ̀ yín ní bọ̀ ṣe mọ̀ pé nínú ìtàn ilẹ̀ Yorùbá Ọ̀fà òye tú bọ́ ṣe tú Ọ̀fà mọ̀kánù wọ́n tó tú Ọ̀fà ilé tẹ́yìn bá ń wòran gbogbo ẹ̀yin ọba tẹ́ wà ń bẹ̀rẹ̀ tẹ́ dákẹ́ tẹ́yìn fàtẹ̀sùbà ká Aláàfin ìyá jẹ páànù sí yín lára wọ́n ní ikú tí ń pojú gbà ẹni òwe ńlá nípa fún ni tí nǹkan bá fi wọ Àjàṣẹ́ yóò dọ̀fà
táburú bá ṣe ìlú Àjàṣẹ́ tẹ́ wọn yóò kan Ọ̀fà lára ẹ gbàgbé wọ́n ti bàbọ̀ mélòó nù ìlú yìí ló ti jáde tí ń pariwo pé ẹ gbà wá o sí federal government gbogbo yín sì lẹ́ ń ṣe wọléwọ̀de pẹ̀lú Tinubu gbogbo yín pátá lẹ́ni nọ́mbà Tinubu lọ́wọ́ ẹ̀ lé pé you can call him to order pé ìlú máa ń parẹ́ ẹ wá dákẹ́ ẹnìkan wá ń pè mí lálẹ́ pé ọwọ́ Adébúwọ̀ ní kí ló kàn mí pẹ̀lú ọ̀ni kí ló kàn tèmi pẹ̀lú ọ̀ni sọ́ni jẹ́ bàbá ilẹ̀ Yorùbá ni ṣé bàbá gbogbo àwọn tẹ̀ ń wò yìí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ṣé bàbá ni wọ́n gbogbo àwọn gọ́vùnà ilẹ̀ Yorùbá ṣé ìyàn ni wọ́n àbálùjẹ̀nu àbírádaràda èwo ni wọ́n ní ń jà fúnlẹ̀ Yorùbá ní ń jà fúnra Yorùbá èwo nínú wọn ní kárí sọnù pé bó níran mi ó ṣe dáa lọ́la tí ìbá ṣe táwọn ọmọ wọn nìkan tó ń jà fún èwo ni nínú wọn Ọ̀nìrìṣà bàbá tẹ́ ẹ̀ bá rí yẹ̀ bá yín sòdodo ọ̀rọ̀ èmi ó bá yín sòdodo ọ̀rọ̀ gbogbo tẹ́ ẹ̀ rí ìbínú àwọn alálẹ̀ ní ẹ̀ tí ì rí nǹkan kan yóò jù bẹ́ẹ̀ lọ òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lẹ́nìí gbogbo àwọn ọmọ fi yín sọmọ ẹ sì ń fa àwọn ọmọ yẹn lẹ̀ ayé ọjọ́ iwájú wọn sì ń tàfàlà ẹ wá aláburú òní máa ṣẹlẹ̀ ẹ wo Kwara State ẹ wò kí ọdẹ tó bá yẹ gbogbo olú yẹn àdébẹ̀rí nígbà tí nǹkan ń dùn ni a sọ pé wọ́n ń parọ́ ni ẹ lọ́bẹ̀ kẹ́ lọ wò náà ẹ pọ́ nítorí jìyìn lọ́bẹ̀ kẹwàá òwe federal government ní act lórí ẹ̀ gbogbo yín dákẹ́ ẹ̀ ń wọ̀ràn èdè tabadé olórí ẹ̀ bá lù ní kí wá ni àfi ká máa lu Ṣàwòrò tẹ̀lé yín lẹ́yìn káàkiri láì ṣe é gún kí ni wúlò kí láǹfààní pa ní Ọ̀ọ̀ni lásìkò tá a wà yìí kí láǹfààní ṣé bá bàbá yín ṣe ló ń gbà yẹn nìyẹn tá fi jọ lórí ọba ilẹ̀ Yorùbá àìlóòótọ́ ìṣòro kan tílẹ̀ Yorùbá ní láyé náà ní àìṣòdodo kò sẹ́ni tó lódodo tó bá ti dọ̀rọ̀ jíjẹ mímu ẹ̀ ní gbódodo lẹ́nu àwọn èèyàn mọ́ mi ò tọrọ owó lọ́wọ́ anybody o mi ò sì wá kọ́ bọ̀ lọ́wọ́ anybody ṣùgbọ́n dodo mo ti sọ fún yín lórí kan ní bẹ́ẹ̀ ṣe máa gbọ́nu ẹni tí ò bá ti ṣe dáadáa èmi ó sọ fún un tó wù yín náà ní tó rọ̀ yín lọ́rùn jù náà ní ká ẹ pa mí ìlérí mẹ́pa àwọn alálẹ̀ ò ní gbà wọn ò ní fẹ̀mí mi lé yín lọ́wọ́ òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lónìí ṣùgbọ́n pé ní iye bá yín sòdodo ọ̀rọ̀ máa bá yín sọ torí ẹ̀ lóòótọ́ àìlóòótọ́ ní mú àwọn ọmọ kéékèèké ọba wọn máa fẹ́ rí yín fín ẹ lọ sòótọ́ ẹ lọ jókòó kúta àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kẹ́ pè wọ́n níbi tó ti máa gbọ́ pé nǹkan ò dáa lásìkò títí yín kí wọ́n jà fún yín kí wọ́n gba gbogbo ìlú tí àwọn Fúlàní ti gbà yí padà kẹwàá òbí àwọn oníjà tẹ́ bá lóòótọ́ ṣùgbọ́n gbogbo yín ta ló lóòótọ́ nínú yín ta lẹni náà tó lóòótọ́ kò sí ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara lónìí ẹ wá gbọ́ iye ìlú tó ti tú ní axis yẹn ẹnìkan máa pẹ́rẹ́ lórí ọba ilẹ̀ Yorùbá kí nǹkan dẹ̀ máa ṣẹlẹ̀ ní domain rẹ̀ kó mọ̀ lè jà kó wá máa retí respect látọ̀dọ̀ ọba kan àbí látọ̀dọ̀ aráàlú eré tí ń tanra rẹ̀ jẹ́ ni ó ń tanra rẹ̀ jẹ́ kò tán àwa tó ráwọ̀ àmà pọ̀ pùrọ̀ lọ́pọ̀lọpọ̀ yín àwọn olóṣèlú ló fi yín jẹ olóṣèlú lẹ̀ ń ṣe ẹni tẹ́ ẹ̀ ń ṣe tiẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ń ṣe tiẹ̀ ò ráàyè ilẹ̀ Yorùbá kò sí tó kàn án bàbá Bọ́lá Ahmed Tinubu tá a mọ̀ ẹni tá a mọ̀ dáadáa ni kódà béèyàn jẹ́ olè tí ń fọ́lé kiri tí Tinubu bá fẹ́ràn anything ó jẹ lọ ọmọ Tinubu wọn mọ̀ pé ìbá jẹ́ bàráwò nígbà wá sẹ́yìn dé tí ṣe kàtìkàtì ń jó ní ṣé Tinubu kò fi hàn pọ́mọ òun ni irú ẹ̀dá tí Tinubu jẹ́ nìyẹn irú ẹ̀dá tó jẹ́nu kódà kórí bàráwò tí ń jalè lójoojúmọ́ tó bá jẹ́ ọmọ Tinubu yóò jẹ lọ kí wàá ní sáwọn tá a máa dúró dénú tá a máa gbọ́jọ́ wájú ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ pé ọjọ́ wájú ilẹ̀ Yorùbá ó dáa à ń tanra wa ní à ń tanra wa ṣùgbọ́n èèyàn ọba tẹ́ ẹ sún méjì lẹ́yìn tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ ń wọ àwọn ojúgbà yín tí nǹkan ń ṣe wọ́n tẹ́ ẹ dákẹ́ bí ọlọ́fà bí ẹlẹ́rìn
ẹ̀ ń tanra yín ni o tẹ́ ẹ̀ bá dìde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀ràngún Léèlá domain rẹ ni àwọn gómìnà rẹ àwọn nìyà jẹ bàbá Àkàndé bàbá Bísí Àkàndé ọmọ gómìnà nìyí gbogbo ẹ̀yin gómìnà tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ yìí tẹ́ ń tarin tẹ́ ń ta gbogbo ẹ̀ tí ìyà jẹ àwọn èèyàn yín lóko tẹ́ ń wòran tẹ́ ń tọ́lá lẹ́kọ̀ọ́ ẹ̀ ń fìyà jẹ ọjọ́ ọ̀la yín ni tán bá fi lè gba gbogbo igbó yẹn mọ́ yín lọ́wọ́ ọjọ́ ọ̀la yín lè fi tàfà láwọn tí gbogbo yín wà máa ṣe fádáfádá èèyàn àwa ni ọmọ gómìnà kò sí tí ń jẹ́ ọmọ gómìnà ń bá gbalẹ̀ gboko lọ́wọ́ yín nílùú yín tẹ̀ jókòó sẹ́kọ̀ọ́ tẹ̀ yan fanda ìsọmọ ìsọmọ rẹ àfi kẹ́ ẹ lọ wájú tù sí ti ṣẹlẹ̀ nílẹ̀ bàbá yín gbogbo yín ìsọmọ rẹ gbogbo yín pátákó ìsọmọ rẹ nu yín ẹ̀kàn jẹ́ èèyàn lásán èkejì ajá wọ́n ń pa ojúgbà yín wọ́n ń pa gbogbo àwọn èèyàn yín odidi ìlú ń tú ẹ̀sìn wá ń bí ẹ̀wọ̀n ń ṣe kíníkà gbogbo yóò máa ṣe báyìí ọmọ gómìnà dà wá sẹ ọmọ gómìnà ní mí èwo ni é jẹ kí ni é jẹ abẹ́ ń tanra yín gbogbo ẹ̀yin ẹ̀ láràngún gbogbo ìmọ̀ wá kàn yín tá máa mú ọmọ àrámọ́lẹ̀ tá máa wọlé ṣe sí ẹ̀ ó dòrò àtòrò dì láràngún àánú yóò ṣe mí ẹ̀dá kẹ́kẹ́ máa wòran ẹ má jókòó kẹ́pẹ́ra yín jọ bẹ́ẹ̀ ti lọ jà fún àwọn èèyàn yín lọ́wọ́ àwọn ọba tẹ́ ń wọ́n kò sí ti jẹ́bẹ̀ o Tinubu tẹ́ gbẹ́kẹ̀lé o kò sí gẹ́kẹ́ tí ó ṣe yóò mọ retí kẹ́ dìbò fún ní 2027 ni tó bá sì wù yín ẹ lọ dìbò kẹ́ tó kò sógun ẹ lọ dìbò fún Tinubu kẹ́ kò sógun ogun ọlọ́mọdé ogun ọba títí ń jẹ́ níbi tá à ń bá a lọ yìí gbogbo kò wá sẹ́ni tó lódodo tó lè sòdodo ọ̀rọ̀ ṣé Tinubu ju gbogbo wọ́n táwọn alẹ́ Yorùbá yìí lọ ni wà lè sọdọ kò wá sọ́ba tó lè pe Tinubu jókòó pé a fi orí àpèrè ṣépè fún ọ tó o bá wà nǹkan títí tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí ẹ wá dákẹ́ ẹ̀ ń wòran ẹ wá ń retí káka máa lọ káka máa bọ̀ tí wọ́n fi máa mú àwọn ìlú yẹn gùn tí wọ́n fi sọ dídí ìlú dáwọ́rọ́ ẹgbọ́n tí ń ṣẹlẹ̀ nínú àwọn fídíò nínú àwọn fọ́nrán yìí kẹwàá mọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ gbọ́rọ̀ yẹn bó ṣe lọ. Orúkọ mi ni Isiaka Sadiku Lawal, ọba ìlú Sagbe, Onísàgbè of Sagbe, Àríwá Ìjòyè Káríọláwà. Mo fi àkókò yìí rọ kí sí gómìnà wa Alhaji Abdulrasaq Abdulrahman àti Alhaji Fẹ́mi Yusuf tí sì àwọn àánú Ìfẹ́lódùn local government. Akégbàjarè sí yín lórí tí ń ṣẹlẹ̀ ládùúgbò wa. Àwọn báńdíìtì wọ́n ti tú ìlú Ọlọ́gọ́mọ̀, wọ́n ti tú ìlú Ajégúnlẹ̀, wọ́n ti tú Ìgbó Àgbọn mẹ́ta, wọ́n sì ti tú Alábẹ̀ẹ́dẹ́ra ó di mẹ́rin. Wọ́n ti lé àwọn Owódé kúrò nílùú, ó di márùn-ún. wọ́n ti lé Alásóró kúrò nílùú, ó di mẹ́fà. wọ́n ti lé Aláwọ̀ kúrò nílùú, ó di méje. pápánbárí èyí tó tún wá ṣẹlẹ̀ láàárọ̀ yìí wọ́n tún lọ Bánkọ́lé tí gbogbo ẹ̀ wà ní mẹ́jọ. abẹ́ Sagbe. Wọ́n pààyàn ń bẹ̀, wọ́n kó màálùú bí agbo 7 lọ tí ò bá ṣe jù bẹ́ẹ̀ lọ, wọ́n dá lọ àti ìmọ̀ye àwọn èèyàn náà tí wọ́n kó lọ ń bẹ̀ ń sìn. Sagbe tí wọ́n ń kó wá yìí lọ́lọ́pàá ní nǹkan kan, àwọn fìjìláńtì wá sì ṣe agbára wọn pin. Lónìí àròjọba ẹ bá wa sọ́jà, a ké sí DSS, a ké sí kọ̀mádà sóbí náà kí ẹ gbà wá kí ìlú wa ọmọ tù ú. Èyí ni a ní ká sí lálàyé fún yín. Ẹ dákun lónìí yìí à ń fẹ́ ààbò nílùú yìí. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ìjọba yóò ní bàjẹ́. Ọba kan Ìfẹ́lódùn ò ní bàjẹ́.
ọba kan ló sọ̀rọ̀ wọn o. Ọba Ṣàgbẹ̀ ló sọ̀rọ̀ yẹn o. Finally àwọn kidnapper yẹn wọ́n ti kúrò ní Òréké báyìí ṣùgbọ́n wọ́n gbé ìyàwó ẹ̀gbọ́n ọba Òréké wọ́n sì gbé ọmọ kan náà pẹ̀lú ẹ̀ ó ṣe méjì. So kábíyèsí ti padà jáde ó lóun sá pamọ́ ni kábíyèsí lóun sá pamọ́ so òun ò padà rí kábíyèsí gbé so bó ṣe jẹ́ nìyẹn. So wọ́n wọlé ọba wọ́n wọnú ilé ọba quite alright. So wọ́n gbé ìyàwó ẹ̀gbọ́n ọba wọ́n sì gbé ọmọ tó ń gbọ́dọ̀ ẹ̀ ó jẹ́ èèyàn méjì wọ́n gbé lórèké. Ìyẹn lórèké gbogbo bí ilẹ̀ gómìnà ni o. Mo kí wa pé a kojúmọ́ o àwa ọmọ ìgbómìnà ìgbóni gbé a o owó tá a bá wà lónìí ọjọ́ Sunday a ní ìsinmi ayọ̀ ṣùgbọ́n ẹ gbọ́ o fún ìgbà àkọ́kọ́ tí ẹ gbọ́ ohùn mi lórí platform yìí mo lè máa send àwọn messages bí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri tá a bá torí tó bá tún bà wá lẹ́rù a lè máa send ẹ̀ lè máa rí ṣùgbọ́n ẹ gbọ́ voice mi for the first time àwa ọmọ ìbílẹ̀ ìgbómìnà àwọn bàbá wa kan ni wọ́n kó ara wọn jọ tí wọ́n sara wọn jọ around 1950s bàbá tèmi wà nínú wọn o kódà wọ́n torí ti ilẹ̀ gómìnà wọ́n ti lọ ẹ̀wọ̀n rí wọ́n ti tì wọ́n mọ́lé fọ́jọ́ mẹ́ta rí bí mi ò bá gbàgbé Awólọ́wọ̀ ló lọ béèlì wọn nígbà yẹn torí gba Awólọ́wọ̀ ni wọ́n wà tí wọ́n ń jà fitafita gbogbo ara jà àtọ̀sán àtòru pé wọ́n fẹ́ gba ilẹ̀ gómìnà kúrò lábẹ́ Ìlọrin. Wọ́n ṣe dá ìtàn sì kọ nípa tiwọn pé wọ́n ṣe dáadáa ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ látòrí àwọn èyí tẹ́ jẹ́ leaders wa gbogbo ẹ̀yin executive àtẹ̀yìn tọ́lọ́ ṣẹ́jọ́ là fún nílẹ̀ gómìnà ìgbómìnà ti ń bàjẹ́ lójú yín lẹ ti rí yẹn o. Bẹ́ẹ̀ ni. Ìgbómìnà ti ń bàjẹ́ lójú yín ó lẹ ti rí yẹn especially ní Ìfẹ́lódùn local government especially ní Ìlérè district. Bàbá Bísí Àkàndé ṣe ń gbọ́. Tí Ọlọ́run fi síbẹ̀ lénìí. Ìgbómìnà ń bàjẹ́ lójú yín. Ilé lóní o Olódùmarè ló lọ́la. Bẹ́ẹ̀ ni. Gbogbo tẹ́ bá ṣe ìtàn kọ nípa tiyín láti ọjọ́ tí àwọn bandits àwọn kidnapper ti ń sọ̀rọ̀ bí agbọ́n for over 2 years. Wá rí nǹkan kan sí rí last solution tẹ́ ẹ lè ṣe lórí ẹ̀ àfi àwọn meeting tí ò nítumọ̀ meeting rọ tí ò sún èso rere. Wá rí ọmọ gómìnà kankan tó lè dìde bá federal government tẹ́ lè gbé ìgbésẹ̀ kíákíá láti dẹ́kun sí wàhálà wọ̀nyí. Kò wá sẹ́ni tó lè sùn tó lè forí lé oṣù ká ẹni tó ń loko ó ń lọ pẹ̀lú inú fún àyàfu láìsí ìfọ̀kànbalẹ̀ ẹni tó wà nílé gan tó bá ń lọ ń wẹ̀yìn wò ní nínú yàrá atẹ́gùn tó wọ yàrá tó lọ ká èlùbọ́ àwọn tó lọ ká aṣọ kẹ́ni tó sá tiẹ̀ síta kó mọ́ sàfárà ìkànnì yín o ọ̀pọ̀lọpọ̀ yìí tó ń sáré ẹ̀tún polówó politics káàkiri pé ẹ fẹ́ dìbò ẹ̀mí yín ò ní dìbò yẹn o àfi tẹ́ bá ṣe àtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti kó àwọn ọmọ yín kúrò nílé ẹ̀kún lọ sí ìrìn àjò ẹ̀kún lọ sí travel ẹ sì ní ìyá ẹ láwọn mọ̀lẹ́bí ẹlẹ́gbẹ̀ẹ́ lábúrò nílé ẹ sì gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ wá wo àtọ́jọ́ tí wọ́n ti wá kógun wá sí baba ńlá lọ́sàn gangan ní ilẹ̀ gómìnà ní ilẹ̀ káàárọ̀ ọ̀jíire kóòtù ọ̀jíire ká kógun wá káwọn àjèjì kógun wọ ilẹ̀ kóòtù ọ̀jíire lọ́sàn gangan kẹ́sì máa yẹ ẹ̀kọ́ kan sí látijọ́ yìí ẹ dájú o. Ní Air Force ní Nàìjíríà mọ́ láwọn military ní Nàìjíríà mọ́ ẹlẹ́ẹ̀kọ́ àwọn sójà wá àwọn sójà ń káàkiri ìgboro wọ́n dúró títì wọ́n ń gbowó káàkiri bẹ́ẹ̀ ni ẹ kọ̀ǹfàmù ẹ̀ wọ́n ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ẹnìkan rẹ̀ wọ́n lẹ́kún tó ń pa wọ́n lẹ́kún èyí tí ò bá dúró láti fún ọ ló wọ́n á nà ànàjá létí bẹ́ẹ̀ ni ẹni tó gbọ́ ti Bánkọ́lé mọ́júmọ́ yìí tó ṣẹlẹ̀ mọ́ ní Bánkọ́lé wọ́n tó pa Olúọdẹ Bánkọ́lé o bọ́ sì pa Jagun náà nù o
wọ́n tún wọ Òrékè Òkè láàárọ̀ yìí. Ẹ wo iye ìlú táwọn bandits ti wá tú ní under Ìgbómìnà, ní under government, under local government, under Ìfẹ́lódùn local government, under Ìlérè district. Ẹ wo tòkè other side. Bèrè wọ́n tú Ọlọ́gbọ̀mọ̀. Bèrè wọ́n tú Gànmọ́ Àlérì. Bèrè bí àwàdà wọ́n tú Alábẹ́ Aláwọ̀n. Wọ́n tú Bùdódòwú. Ó di mẹ́fà. Wọ́n lé àwọn èèyàn sáà baba ńlá. Ó di méje. Òrékè Òkè Igbó the same thing. Ó di mẹ́jọ. Wọ́n ti tún wọ Bánkọ́lé, wọ́n fẹ́ tú Bánkọ́lé. Mẹ́sàn-án. Lẹ́yìn náà wọ́n tún wá fẹ́ tú Òrékè Òkè, wọ́n fẹ́ tú wọn mọ́júmọ́ yìí. Ó di mẹ́wàá. Orí tí mo kàn gbé kábíyèsí, kàn gbé ọmọ kábíyèsí, kàn gbé ìyàwó ẹ̀gbọ́n kábíyèsí. Kí ló kù mọ́ nílùú? Tí wọ́n bá ti wá rí bẹ̀yẹn tú, wọ́n wá máa proceed. Ẹ sì lajú kalẹ̀, ẹ mọ̀ kágbádáwọ̀ káàkiri. Àmọ́ láwọn èèyàn níwájú ìka níyí. Ẹ dájú o. So wọ́n ṣe wá tú local government káàkiri ní ilẹ̀ Haúsá ní Kwara báyìí nísìnyí. Ìgbómìnà náà ti fẹ́ bẹ̀rẹ̀ àbí? Gbogbo wa sì dákẹ́ a sì ń wò látijọ́ yìí. Àti chairman kọ̀ọ̀kan tẹ́ ẹ wà ní under Ìgbómìnà, àtẹ̀yìn kánsẹ́lọ̀ tẹ́ ẹ wà ń bẹ̀, tó fi dórí àyẹn honorable, tó fi dórí ẹ̀yìn senator. Ẹ wá rí kankan tẹ́ ẹ lè ṣe sí, ẹ sì dágun lá, ẹ ń wo gbogbo aníran báyìí. Ọlọ́run béèrè lọ́wọ́ yín o. Ó yẹ kẹ́ ẹ wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí kíákíá kó tó di pé yóò pẹ́ jù. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ má wulẹ̀ gbé báàbò, ẹ má lè fẹ́ polongo ìbò wá sí gbogbo ọ̀nà bíbá yìí. Ẹ ti ẹ̀yọ orúkọ Ìfẹ́lódùn kúrò nínú àwọn tí ó dìbò, especially ẹ̀yọ orúkọ Ìgbómìnà kúrò mẹ́ẹ̀ tí ó bá jẹ́ bí èso ṣe yín. Torí inú ń bí gbogbo àwọn ọ̀dọ́. Inú ń bí wa o, ẹ ti mú wa bínú púpọ̀ jù. Ìfẹ́ ìlú tá a ní, òní kí gbogbo ọmọ kí gbéra káfí polongo síta báyìí. Torí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ń gbọ́ lójoojúmọ́, ẹ ń rí. Ó ti kúrò ní wọ́n ní. Ẹ tètè wá wọ̀rọ̀ kọ̀sàdá. Àtúntì tẹ bá lè ṣe sí ọ̀rọ̀ yìí. Gbogbo wa la mọ̀ bí táwọn kìíní wà lálẹ́ ọ̀rọ̀ náà. Láàrin baba ńlá sí Kogi State. Wọ́n ti jòkó ń bẹ̀ tipẹ́, ń bẹnu pé ìjọba ọmọ kan wà ń bẹ̀ ni. Helicopter tó wá ń kó oúnjẹ fún wọn, kó bọ̀ fún wọn. Sí gọ́ọ̀mẹ̀ntì à ní àwọn air force láwọn intelligence Nàìjíríà tí wọ́n lè mọ helicopter yẹn lọ́wọ́ bó ṣe jẹ́ ni. Ṣé bẹ́ẹ̀ yàn àwọn olóṣèlú ẹ̀yìn olóṣèlú náà lè ṣiṣẹ́ gbogbo. It's unfair o. It is very, very unfair. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn, ẹ̀yin ènìyàn mi, inú mi dùn báwọn ọmọ nílùú fúnra wọn ni wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ yẹn tẹ́ ẹ fi tí ara yín gbọ́. Gbogbo ọmọ Ìgbómìnà pátá tí ń bẹ lẹ́yìn odi nílé àti lóko, ṣé ẹ ti rí ipò tí ilẹ̀ baba yín wà? Tọ̀rọ̀pọ̀lọpọ̀ yín náà olóṣèlú wọn pera wọn. Gbogbo ipò tí ẹ bá wà láyé tí ò bá lè defend unity ìlú rẹ̀, tí ò lè jẹ́ kí peace reign lórí ilẹ̀ baba rẹ̀, ipò asán lẹni tó ń wà. Iṣẹ́ atú, igbó atú lórí tó ń tọ̀. Torí ẹ̀, bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tí wọn ò kí ń dùn mí gbogbo gbà. Torí mo mọ̀ pé wọn ò sí fúnlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kẹ́nìkan ó máa dráàgì mi sórí kéèsì Ọ̀ọ̀ni tá a pẹ̀lú lórí ọba ilẹ̀ Yorùbá. Táwọn èèyàn kò ní ìtumọ̀. Kò ní ìtumọ̀. Tí wàhálà bá ṣẹlẹ̀ ní apá kan ilẹ̀ Yorùbá, táwọn èèyàn kan sunkún jẹun lálálẹ́ sùn, tá a sì ní ọba ńlá tí fọba jẹ tó lè jà fún ìran Yorùbá tó dákẹ́ tó yẹ kí patí ni wọ́n ń lọ kiri. Kẹ́nìkan máa dráàgì mi pé Aláàfin ń bọ́ ni ó sọ pé ó gbọ́ ni lọ́kọ́ ìbá gbọ́ ni lọ́kọ́ọ̀tù. Ṣé wọn ò mọ̀ pálàfẹ́ pé ìran àwọn Aláàfin ìran Fúlàní ni wọ́n ni? Pé Fúlàní wọ́n ń bá ṣe. Àbẹ́ àti sọ́lẹ̀ náà àti pánítà àti pán gbogbo ẹ̀ tí gbogbo ayé sì mọ̀. Ẹni ọmọ Yorùbá, ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó fẹ́ràn kí ilẹ̀ Yorùbá gòkè tí bá ń ronú lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni, ọmọ àlè ni. Mo tó tún sọ lẹ́ẹ̀kan sí.
ẹ wò wọ́n níran ẹ jẹ́ wọ́n ti ka bọ́ra wọn lójú gbogbo ohun tí ò bá ti gbèyàn láyé ẹ gbàgbé lórí ẹ̀ kò kàn yín ẹ máa wò wọ́n ran ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ìkànnì lálẹ́ yìí ẹ dákun ẹni tó bá rí mo fẹ́ kẹ́ fọn káàkiri ẹjọ́ dé ààfin Ọ̀nìrìṣà ẹni mo pè wọ́n níjà pé wọn ò sí dáadáa sílẹ̀ Yorùbá ẹjọ́ dé ọ̀dọ̀ Aláàfin ẹni mo pè wọ́n lọ́mọ Fúlàní ẹjọ́ lọ káàkiri orígun mẹ́rin ilẹ̀ Yorùbá ẹjẹ́ wọn rí àwọn àmọ́ sọ pé à ń jà fún ilẹ̀ Yorùbá wò lẹ́ ń jà fún àwọn èèyàn kan sùn pẹ̀lú ebi wọ́n sùn pẹ̀lú ìbànújẹ́ ní Kwara lọ́wọ́lọ́wọ́ a ṣe ń pariwo kí wàá ládé Yorùbá fún bàbá Bísí Àkàndé ṣe bẹ́ẹ̀ yìí lẹ́gbẹ́ Tinubu débẹ̀ ká máa ń sọ̀rọ̀ ọmọ tó lé èèkàn ní ilẹ̀ gómìnà lónìí bàbá Bísí Àkàndé wà nù wọ́n sì ń pa ìran yín ẹ sì dákẹ́ ẹ sì ní sitting president you cannot talk to him shame on you bàbá Bísí Àkàndé shame on you bàbá Bísí Àkàndé ẹ ṣe dáadáa ọjọ́ ọ̀la yín lẹ̀ ń wò tí gbogbo yín bá dákẹ́ tẹ̀ ń wòran tí ìlú mẹ́wàá fi tú nínú ilẹ̀ ìran gómìnà Ọlọ́fà ti tòní Ọba Dangote tó bá wù yín ẹ máa wòran wọ́n ní ikú tó pojúgbà ẹni òwe nípa fún ni yóò tó kẹ̀yìn náà ọ̀rọ̀ mi ò ní jù bá ń lọ ó dàbọ̀ bàbá àṣà ní sọ̀rọ̀ o bàbá àṣà ní àṣà tilẹ̀ Yorùbá